tó bá jẹ́ pé lótìítọ́ ni Òṣùpá lágbára ló lóògùn tóògùn rẹ̀ àti agbára rẹ̀ tó ju Ọlọ́run ọba aláàlọ́, tó bá jẹ́ pé lótìítọ́ ni àmì Ọlọ́run lọ́lọ́run pè lọ́rọ̀ ńṣẹ́ tí ó dẹ̀ fi ṣàbúrú rí, támì Ọlọ́run ò fi ṣàbúrú rí. Mo challenge Òṣùpá àti agbára tóògùn rẹ̀, mo challenge àmì Ọlọ́run kí wọ́n fi nǹkan ṣe mí gangan. Èmi tí mo dúró nínú èmi ni o, ẹ fi nǹkan ṣe mí gangan. Ọ̀rọ̀ di wọ́wọ́wọ́ ó di bò lọ yà mí láàrin àáfàá Súná àmì Ọlọ́run àti Saheed Òṣùpá. Ẹ̀yin èèyàn tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rògbòdìyàn kan ti bẹ̀rẹ̀ sí ní bẹ́lẹ̀ tó jẹ́ pé à ń pọ̀rọ̀ òun lọ́wọ́ ẹ̀ ó máa ń láàárọ̀ nù. Ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa kọjá nǹkan ta lérò ní kòpẹ́kòpẹ́ yìí ní àáfàá Súná jáde ló bẹ̀rẹ̀ sí ní àlẹ́jì pé Saheed Òṣùpá wọ́n ṣe nǹkan báyìí, wọ́n ṣe tọ̀hún, wọ́n ṣe tìyín, àmì Ọlọ́run náà ṣe nǹkan báyìí, wọ́n ń dàn nǹkan báyìí wò. Mo mọ̀ pọ́pọ̀ lọ́pọ̀ yín lẹ ti rí fọ́nrán yẹn, àmọ́ fáǹfààní ẹ̀yin tí ẹ̀ tí ì rá àwọn fọ́nrán yẹn màá ṣe fọ́nrán mi lọ́tọ̀ tí màá bá yín gbé wá tẹ́ farabalẹ̀ wá wò lóní sàn-án torí pé kí ni nǹkan ń bọ̀ o, kọ́lọ̀ má jẹ́ kí nǹkan burúkú kó dé báyìí ni o. Àmọ́ fọ́nrán kan mo rí ní kòpẹ́kòpẹ́ yìí tí àáfàá Súná jáde tí wọ́n ṣàyàkókò nàkí wípé àti àmì Ọlọ́run o, táàmì Ọlọ́run bá mọ̀ pé òun ò tí ì ṣàbúrú rí tó sì mọ̀ pé òun lóògùn pé kó wá sóògùn sóhun. Bẹ́ẹ̀ ni wọ́n ń challenge Saheed Òṣùpá náà pé táwọn náà bá lé tó bá mọ̀ pé àwọn lóògùn kan síbì kan táwọn ò sì tí ì ṣàbúrú rí pé kí wọ́n á fi òògùn yẹn kí wọ́n á fi sòun ní nǹkan kán wá dánwò lára wọn bóyá yóò ṣiṣẹ́ àbí ò ní ṣiṣẹ́. Ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, ẹ jẹ́ ń sáré gbé fọ́nrán yẹn wọlé. Fọ́nrán òun oògùn ara bí tí ń wò mọ́ kò ju bíi 4 minutes báyìí lọ. Ẹ rí dájú pé ẹ wo fọ́nrán yẹn tán dáadáa torí pé kí ni nǹkan kì í síbẹ̀. Nǹkan tẹ́yìn bá wá lórí fọ́nrán yẹn tẹ́ bá ti wò tán ẹ bá ń darapọ̀ ní abala àríwúsí, kẹ́ bá ń comment, kẹ́ máa sì máa bá ń like fídíò yìí, kẹ́ tún máa pín káàkiri kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára, kó ètè dọ́dọ̀ àmì Ọlọ́run àti ọ̀dọ̀ King Saheed Òṣùpá ọba orin. Ẹ wo wọ́ọ̀lì sísí fíìmù ni Ọlọ́run nìkan ni ó jẹ́ kó ètè tán ní kíákíá. Ẹ má bá ń pín kíní káàkiri, ẹ má jẹ́ ń dènà pé ẹnẹ́jẹ́ sáré bá ń gbé fọ́nrán ẹ̀ wọlé kí á farabalẹ̀ gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ bọ́rọ̀ ti ṣe jẹ́ gan ní pàtó. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, gbogbo ẹ̀yin tẹ́ ń comment, gbogbo ẹ̀yin tẹ́ ń share, gbogbo ẹ̀yin bloggers, everybody ni mo kí. Mo wo show kan, show àfáà Saheed Shittu. Mo fẹ́ kí ẹ wo show yẹn díẹ̀ níwọ̀nba, mo wá fẹ́ fa point kan yọ níbẹ̀. Mi ò sọ pé àwọn àfáà yìí ò ní aburú tó máa ń ṣe lọ́wọ́. Kí ni proof pé òun ló ṣe? Kí ni proof? Kí ni proof pé òun ló ṣe? Ò ní proof lọ́wọ́. Ó kàn ń sọ ọ̀rọ̀. Ẹ̀yin bùyẹ ẹ̀bẹ̀rù Ọlọ́run o. Tí wọ́n bá lo ẹmu, táwọn ọlọ́pàá bá lo ẹmu, bọ̀bọ̀ fásúnmẹ̀ tó bá lo ẹmu, wà láìtàláì ò ní bọ́m̀bẹ̀. Ẹ ti wo show yẹn. Okay, no problem. Kò sí wàhálà. Ìgbésẹ̀ kánmọ́ táwọn yẹn ò bá lè gbé Saheed Shittu, mo challenge ìwọ Saheed Shittu kó o bá wọn gbé ìgbésẹ̀ yẹn ní kánmọ́. Ìyẹn lápá bẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì, everybody ń pè mí, Òṣùpá ló lọ ta sí, àmì Ọlọ́run lọ ta sí, ẹ jọ̀ọ́ mo wá bi àwọn èèyàn léèrè pé kí ni mí ní ha tẹ́ ń wí yẹn, ṣé mo ta sí wọn ni? Àti wípé ẹkún tí mò ń sun kìí ṣe ẹkún ẹ̀rù bíbá o, ẹkún ìfẹ́ ni mò ń sun bó ṣe ká mi lára sí, àti wípé kò tún wá sí òtítọ́ mọ́ láyé yìí, òtítọ́ ti kú, irọ́ ló wá di ọjà táwọn èèyàn ń ná sìn. Ilẹ̀kùn tí mò ń sun mo wá ń fi àsìkò yìí sọ ní ìsìn, tó bá jẹ́ pé lótìítọ́ ni Òṣùpá lágbára ló lóògùn tóògùn rẹ̀ àti agbára rẹ̀ tó ju Ọlọ́run ọba aláàlọ́, tó bá jẹ́ pé lótìítọ́ ni àmì Ọlọ́run lọ́lọ́run pè lọ́rọ̀ ńṣẹ́ tí ó dẹ̀ fi ṣàbúrú rí, támì Ọlọ́run ò fi ṣàbúrú rí. Mo challenge Òṣùpá àti agbára tóògùn rẹ̀, mo challenge àmì Ọlọ́run kí wọ́n fi nǹkan ṣe mí gangan. Èmi tí mo dúró nínú èmi ni o, ẹ fi nǹkan ṣe mí gangan. Ẹbí mi kọ́ Saheed ni mò ń sọ, èmi gangan. Ẹ fi nǹkan ṣe mí kó tó ọjọ́ méje. Àti ẹ̀yin alágbọ̀rọ̀dún wọn ni o, mo challenge yín
tó bá jẹ́ pé lóòtítọ́ ẹni oṣù ẹni àjẹ́ ẹni babaláwo tó ń ṣiṣẹ́ fún yín ẹ fi nǹkan ṣe mí kó tó tó 7 days yes ẹ fi nǹkan ṣe mí bẹ́ẹ̀ ni ikú tí ò pa mí láti ìgbà tí mo ti wà ní oyún tí wọ́n fi bí mi dìsín tí mo fi dàgbà rẹ gbogbo agbára gbogbo ògùn tẹ́ni àyàfi tí ọba sí ọlọ́run bá lókè lókù òṣùpá òun fomi wẹ̀ àmì ọlọ́run omi kàn ẹ́ la àmì ọlọ́run wojú mi dáadáa o wojú mi dáadáa o èmi ni mo bẹ́ sọ̀rọ̀ àmì ọlọ́run Jamiu wojú mi dáadáa o ṣé kò ní yọ ọdún tí mo fi wà pẹ̀lú ẹ tó ò fi rí nǹkan ṣe fún mi gbà yẹn tó lọ́n kó mi yọ àmì ọlọ́run ó yẹ kó yẹ o ó yẹ kó yẹ o ó yẹ kó yẹ o. tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ju ọlọ́run lọ sẹ́ẹ̀ ọlọ́run lèmi sọ òṣùpá rántí oko ti bí mi rí wípé súnà kí ló gbójúlé gangan tí mo bá purọ́ kọ́ lóun fi yà jẹ mí tó o bá bí mi lérè òṣùpá mo ní wàláì mo fi ọlọ́ọ̀bá tó búra mo fi ọlọ́ọ̀bá tó ṣẹ̀dá mi búra tó lẹ̀mí mi mo ní ọlọ́run ni mo gbójúlé ó ní o tún tún mi pé súnà jẹ́wọ́ fún mi mo lọ́lọ́ mo gbójúlé ó ní pẹ̀lú gbogbo ohun tí mo máa ń ṣe lórí social media mo ní wàláì ọlọ́run ọba ni mo gbójúlé ní wàláì ọlọ́run ọba ni mo gbójúlé ẹ rántí o àyàfi tí ọba sí ọlọ́run ọba lókè lókù tẹ́ ẹ̀ kàn wá múlẹ̀ ayé kókókókókókókó tẹ́ ẹ sọ ayé dà wá lọ àwọn tó ti kọrin lánàá dà wọ́n ti lọ àwọn tó ti ṣe wáàsí lánàá dà wọ́n ti lọ. tó àní ìjù báyìí lọ yẹn wa lórí ilé tí a mú wọn fún yín sáà yìí bó tó ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ kí ni nǹkan tẹ́yìn rí sí ìdínkòkò yìí abẹ́rẹ́ pélé tún ní agbára díẹ̀ ẹ jẹ́ darapọ̀ ní abala rẹ̀ oṣù kẹ́ máa comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.